Oyin báyìí ládùn ọsàn. Ọsàn dùn, ọsàn ò dùn. Bọ́lọ́sàn bá fẹ́ polówó ọsàn, ó mọ̀ gbọ́ oyin ládùn ọsàn. Láyé tèmi, láyé sí gbogbo ojú tí ń wò mí àti tí ń gbọ́ mi, adùn báyìí lẹ́ẹ̀mọ́ rí, ẹ ò ní rí korò. Nítorí pé kí ni? Ibi tí ọsàn bá wà, ló máa retí lọ ńlànà lọ bá. Ibikíbi tẹ́ ẹ bá wà, ní gúúsù ni, láàríwá, nílà oòrùn, níwọ̀ oòrùn, ire yín á máa lànà wá bá yín bẹ̀ ni láṣẹ Èdùmàrè. Akọ́dá ayé ìbà, ṣẹ̀dá ayé ìbà. Ìbà Elédùmarè ọba tí ń jẹ́ mi nìgbìngbìn nìkan arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá. Ìbà ẹ̀yin àgbàgbà tí ń bẹ nílẹ̀ yẹjọ́ ojú mi ṣe, ìbọ́kùnrin ìbobìnrin, ìbò sólè wà ìbàjẹ́ lé wa. Ẹ má jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ fẹnu kan, ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́. Ẹ wò ó, ṣe mọ̀ pé mo sọ fún yín pé mo ti pàdé boyfriend mi tá a fi fẹ́ra rí kí n tó fẹ́ ọkọ mi. Ó mọ ọkọ mi o. Òyìnbó fílẹ̀ kí n tó fẹ́ ọkọ mi. A sì jọ ń sọ̀rọ̀, ó sọ fún mi pé ìyàwó tọkọ mi fẹ́ lé mi pé ajá ni. Ó jẹ́ kó yé mi wípé ìyá ọkọ mi òun ló dé sínú ilé mi. Báwo ni mo ṣe mọ̀ ibi tí mo ti mọ̀ rí? Ìyá ọkọ mi kẹ̀, ọ̀hún mọ́ra rí, ó ní wọ́n mọ́ra rí. Ìyá ọkọ mi ló dé. Ẹni tí ó ń bá lájọṣepọ̀, tá a sọ pé ó ní infection yẹn, tó bá ìyàwó rẹ̀ lájọṣepọ̀, tá a sọ pé ọkọ ẹ̀ náà ti máa ní. Ẹni náà ni ìyàwó ẹ̀ fẹ́ tẹ̀lé sá lọ. Kò dẹ̀ sí nǹkan tí yẹn fẹ́ fi ṣe torí pé ìyẹn ti níyàwó sílé. Ìyẹn wà bí tí wọ́n ti ń tọ́jú ẹ̀ nísìn, gbogbo orí nǹkan ọmọkùnrin ẹ̀ ló ti fẹ́ rí. Tí kò wá lóògùn ni, ó lóògùn, àmọ́ kó tó kó oògùn ẹ̀ yóò pẹ́ torí infection tó lágbára ni. Àwọn ọ̀bẹ bá àdúrásì mi pé kí n kúrò nílé mi ní mi ò ní kúrò nílé. Ibo mo fẹ́ lọ pẹ̀lú àwọn ọmọ mi. Ibi tá a ti ń jọ sọ̀rọ̀, ó fọwọ́ kàn mí. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé ó ti pé ọdún kan àti oṣù mẹ́ta, going to 6 months, kí èmi àtọkọ mi tá a fọwọ́ kanra wa jùgbà tó wá láàárọ̀ ọjọ́ náà lọ. Ara tèmi gùn ò gbá mọ́. Ó fọwọ́ lé mi láyà, àyà mi sì túpe. Ọjọ́ tí mo ti fi ọkọ mi ọkùnrin mi ògùn orí mi rí. A tó wá ń bèlè, ṣé èsì mo fẹ́ máa ṣe ṣìnà? Ọmọ ẹ má jẹ́ ń tẹ̀yìn di ara kì í ṣòkúta. Mo dì mú gbági. Òun dì mí mú, ó sì wojú mi, ó béèrè lọ́wọ́ mi pé, do you want this? Mi ò sọ̀rọ̀. Torí pé ṣé màá sọ pé mo want ni àbí kí n sọ pé mi ò want? Ẹ̀rù ń bò òun náà kò fẹ́ bá mi lájọṣepọ̀, ó bẹ ọkọ mi ti bá mi lájọṣepọ̀ torí ó sọ wípé àìsàn tó ń ṣe ọmọkùnrin lágbára gan. Tí gbogbo àwọn sì mọ̀. Àwọn torí pé ó rẹwà lọ́kùnrin lójú ìyàwó ọkọ mi ṣe wọ̀. Ó bèrè rọ́bà dáàbòbò lọ́wọ́ àbúrò rẹ̀. Nígbà tó wọlé padà, ara mi ti wálẹ̀, mo ti wò pé mi fẹ́ ṣe. Mo ti dìde. Bó ìṣílẹ̀kùn báyìí, lèmi náà fẹ́ bọ́ síta ló bá tì mí padà. Ó ní bo ni mò ń lọ. Mo ní mò ń fẹ́ máa lọ jàre. Mo mi lè ṣe irú nǹkan báyìí. Bí mo ti fọ́kọ mi ṣe irú ẹ̀ rí. Tell me you don't want it. Ojú èmi àti ẹ̀ ṣe mẹ́rin. Ṣé kí n sọ pé mi ò want ẹ ni? Àǹtí ṣe mo want. Mi ò tún sọ̀rọ̀. Ó tì mí wọ ṣíà. Èyí ó tì mí wọ orí bẹ́ẹ̀dì. Mi ò sọ̀rọ̀. Ó bọ́ ṣẹ́ẹ̀tì tí mo wọ̀. Mi ò sọ̀rọ̀. Àǹtí ṣe owó bọ́ ṣòkòtò mi. Mi ò sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ wípé mo sùn? Bó ṣe tú zip mi. Mo ṣe báyìí, mo yá agbèdì sókè díẹ̀. Ẹ̀yin náà ti rò pé ẹ̀yin náà ti ṣe irú ẹ̀rí. Nǹkan tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ fúnra mi ni mo gbèdì mi sókè díẹ̀. Ó sì bá mi bọ̀. Nígbà tó bọ̀ tán, ó fẹnu kò mí létí. Ó ní ẹ̀rù ń bò òun ni òun ṣe fẹ́ lo ọ̀rọ̀ àdáàbòbò. Mo ní mo understand. Ó gbé ẹnu rẹ̀ síbi ọyàn mi. Ó bẹ̀rẹ̀ sí mọ ọyàn mi. Ó pa méjèèjì papọ̀, ó gbé sẹ́nu. Orí mi ṣe láálááláálá. Ó ní bó ṣe wò ó kò ńlá mi tó. Ó ní àmọ́ ẹ̀rù ń ba òun. Ó gbọ́ sí ìdọ̀ mi, ó sì fi ṣeré. Fúnra mi ni mò ń bẹ̀bẹ̀ pé kó ti bọ́ mi lára pé mo nílò rẹ̀. Ó wọ̀ ọ̀rá ìdáàbòbò. Ó ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ̀ mi lára, ara mi sì ṣe gírí. Mo dì í mú kò tí ì pè mí. Ká má pọ̀rọ̀, ká má jalè. Nǹkan ọmọkùnrin dà, ó ṣe gùn. Àmọ́ nígbà tá a wà ní school,
ó máa ń sọ wípé ọmọ ìlú òun lòun lè fẹ́. Ìdí nìyí tá a fi mo fi fẹ́ mọ́ tí mo ṣe pàdé ọkọ mi tí mo ṣe ń fẹ́. Ó dì mí mú. Ìbálòpọ̀ èmi àti ẹ̀ ó dàbí ẹni pé mi ò ṣe rí ni. Mo ká ẹsẹ̀ mọ́ lára, ó ṣe ẹ̀kan tán. Ó ní, do you still want more? Mi ò sọ̀rọ̀. Ó ní kí n jẹ́ ká lọ wẹ̀, a wẹ̀. Nígbà tá a wẹ̀ tán, a bọ́ sórí bẹ́ẹ̀dì padà, mo fẹ́ máa wọṣọ. Ó wojú mi báyìí. Ó ní let is true. Aago 10 la wà báyìí. Mi ò rí òrìn rí. Ọmọ mi pè mí, mo jẹ́ kó yé wípé ó dàbí ẹni pé mi nílé wálé lálẹ́ yìí o. Ó ní dájú ò tiẹ̀ béèrè mi. Ó ní wọn ti ẹ̀ mú bóyá mo wálé àbí mi wálé. Ọmọ mi ní kí n enjoy ara mi o. Ó ní kí n má worry, mọ́mì. I'm at your back. Inú mi dùn pé mo ti ẹ̀rí yàn ní sáìdì mi. Mo ní kó tilẹ̀kùn lẹ́yìn o. Kó má ṣílẹ̀kùn fẹ́nikẹ́ni o. Ó lóun ti gbọ́. Mo ní kó pa gbogbo náà o. Ó lóun ti gbọ́. Ó lóun ti gbọ́. Tábúrò rẹ̀ bá béèrè mi. Ó dá wọn lóhùn kó pẹ́ẹ̀tì wọn. Ó lóun ti gbọ́. Ó tún wá bá mi lórí bẹ́ẹ̀dì lẹ́ẹ̀kan sí. Ó bẹ̀rẹ̀ sí ń fọwọ́ ra mi lára. Mo jẹ́ kó yé pé kó bá mi ṣe tó fẹ́ bá mi ṣe. Wípé mi àtọkọ mi àjọ ní ìbálòpọ̀ láti jù mí lè parọ́ fún ẹ̀. Ó ní a nílò láti lọ ṣe àyẹ̀wò dáadáa ká lè máa gbádùn ara wa. Ó ní kí n má worry. A sábàrà láti sopọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kí ilẹ̀ tó mọ́. Nígbà tó di àárọ̀, mo fẹ́ wẹ̀ gìntè máa jí lọ. Ó ní mi ò jí lọ. Àwọn àbúrò rẹ̀ tí mò ń sọ tán wá sínú ilé rẹ̀. Ojú ń tì mí àti rí wọn láàárọ̀ ọjọ́ kejì pé mi ìyàwó lé. Mo dé sínú yàrá. Àwọn yẹn wá bá mi pé àwọn understand o, mọ́mì junior, ẹ má worry o. Àwọn understand, àwọn gan àwọn sọ pé kí ọ̀nkú àwọn ó kàn take care mi. Látẹ̀yìn lọ kí má worry o pé no pé àwọn òbí ṣe oníṣọṣọṣọ o pé àwọn kan sọ ti ìyàwó mi yẹn fún mi kí lè bá mọ̀ bí màá ṣe para mi mọ́ lọ́dọ̀ ọkọ mi. Nígbà tí mo wẹ̀ tán, ó ní a máa sáré dé débì kan. Níbo la ń lọ? Ó ní kí n wọnú mọ́tò. A ṣe mo wọnú mọ́tò pẹ̀lú ẹ̀. Àjọ ń lọ. Nígbà tá a débi tá a ń lọ, Prince ni mo máa ń pè nígbà tá a wà ní school. Torí pé ọmọ ọba ni. Ó ṣeé ṣe kó jọba. Ó ní ní ilé àwọn táwọn bá lọ fẹ́ ará ìta wọn ò jẹ́ kó jọba. Lọ́wọ́ kó jọ pé ọmọ ìlú wọn ló fẹ́ ìyàwó rẹ̀ sí Nàìjíríà, Canada ni wọ́n wà. Àǹtí àjọ gbéra. Àjọ lọ síbi tá a fẹ́ lọ. Nígbà tá a débẹ̀, àṣẹ láàbù là ń lọ. Wọ́n gbẹ̀jẹ̀ mi, wọ́n ṣe tẹ́sítì mi. Wọ́n ṣe tiẹ̀ náà. Àǹtí ṣó. Wọ́n ṣe gbogbo tẹ́sítì fún HIV ní gbogbo infection ni wọ́n ṣe gbogbo ẹ̀. Wọ́n ní kí n tọ̀, wọ́n ṣe everything. Ó ní wọn àgbà rìsọ́ọ̀tì wà bá mi tí bá ti dé ṣọ́ọ̀bù mi. Mo ní kó jẹ́ kí n bọ́lẹ̀ kí n máa lọ. Ó náà àbúrò sọ pé kó máa gbé mi bọ̀ wálé pé kí n wá jẹun. Mo ní ìwò lítà. Ó ní rárá o. Nígbà tí mo débẹ̀, wọ́n gbọ́dọ̀ fún mi ní kí n jẹun. Òwò tó ta wọn kàn yọ ọmọ mi nínú junior gbàgbé èèyàn wa ní bọ̀dá mi ti ròyìn fún wa ní oṣù bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn ẹ̀wọ̀ I got your back ní anybody lè fi yín fín ẹgbẹ́ kan inú mi wá dùn bẹ́ẹ̀ ni pé tá bá gẹ̀ẹ́sì nínú mi wọ̀n lè kọsẹ̀. Àǹtí ṣó mo bá padà sí ṣọ́ọ̀bù mi ọgbọ́n mi lọ bẹ̀ náà ni gbogbo tẹ̀lé mi lọ kíni kan tó wà kí n tó kúrò bẹ́ẹ̀ gan wọ́n sanwó sínú àkáǹtì mi. Wọ́n ní nǹkan kí nǹkan tí bá ti fẹ́ kí n máa sọ fáwọn láti ìsìn lọ àwọn ti dàbúrò mi mo ti dẹ̀gbọ́n àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn kì í ta sí mi ọmọ mi náà máa ń ta sí. Àmọ́ ìyàwó mi máa ń wọ inú ilé wọn bẹ́ẹ̀ tó lọ sọ́jà ni. Àṣé bó ṣe ń wọ ọbẹ̀ àṣẹ́sì náà ló lọ ń ṣe ń bẹ̀ tí wọn ò sì mọ̀. Nígbà tó pẹ́ jẹ́ àwọn ọmọ mi wọ́n wá bá mi ní ṣọ́ọ̀bù. Àwọn gbéra a lọ sí gbàtúlẹ̀ ẹ̀sùn àlọ́lé àwọlé. Nígbà tí mo wọlé ọkọ mi wá bá mi pé ṣé tóun bá kú èmi ò bẹ́ẹ̀ mi fẹ́ jogún ilé òun ni. Mo jẹ́ kó yé pé ṣé kí n kúrò ní ilé ẹ̀ ni tó bá ní kí n kúrò máa kúrò. Má ní mi lára o. Ó ní kí bẹ́ẹ̀ wọ́ ọ̀gbọ̀n sí nǹkan tó ń ṣe ẹ́. Ó gbọ́dọ̀ pé oníwàṣọ apps ni. Ó ní fún mi nọ́mbà wọn, ó ní lọ wá wọn lórí YouTube àbí lórí Facebook àbí lórí TikTok. Má ní mi lára. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ìgbà tí mo sọ léè tán, ó wọnú ilé mi. Inú mi dùn yàtọ̀ mo bẹ̀rẹ̀ sí ń kọrin. Ṣàìdé ni mo gbáriwo. Tí ìyàkọ̀ mi ń pariwo wípé wo ọmọ mi ní ó sì lè tí ó ní bọ́yọ́ ọmọ mi jẹ́ kí n máa wé wọn kí ní kan mo ká sí lè fi jó a máa tú. Ẹ̀gbọ́ kí ló ṣẹlẹ̀? Ta ni ìyàkọ̀ mi ń bá wí? Ta ló ń bá jà? Ṣé èmi náà ń bá wí ni? Àbí ìyàwó mi? Àbí ta ló ń bá jà náà?